fún pọ́n ló tiẹ̀ lọ́mọ owó onígbàna ẹ rí pé ó deep tá a bá ṣe analysis yẹn tá a bá ṣe findings wa ẹ ní mọ̀ pé òun ló lọ́mọ onígbàna ẹ ní mọ̀ bọ̀ tẹ́ ẹ bá tẹjú mọ́ tẹ́ ẹ bá wo dáadáa ẹ mọ̀ tá à ń sọ alẹ́jì ni but mú ìwà báwo ló ṣe feel pé ìyàwó oníyàwó lóyún fún ẹ. ẹ̀yin èèyàn wa ìjẹ́ wàhálà kan ni ó tún bẹ̀rẹ̀ báyìí bí Lizzy Anjorin sọ wípé ọmọ Tóyìn Abraham tí ó bí fún Kọ́láwọlé Ajíyẹmí ó ní arákùnrin tí a mọ̀ sí Prophet Múyìwá Akọ̀gùn ó ní òun ló ná ọmọ yẹn o ó ní àwọn ti ṣèwádìí lọ́pọ̀lọpọ̀ ìwádìí dẹ̀ fi yé àwọn wípé òun ló ní ọmọ yẹn wípé kì í ṣe arákùnrin tí a mọ̀ sí Kọ́lá Ajíyẹmí òun ló ní ọmọ. ẹ̀yin èèyàn wa wàhálà ló tún ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin. wọ́n bí ọmọ ẹ sí ọ̀dọ̀ ọkùnrin míì yẹn láyé fojú sípò ló lọ́mọ ọ̀vúùtì wọ́n ló lọ́mọ lẹ́pẹ́ pásítọ̀ lè pèrè ní pásítọ̀ ó dẹ̀ pé ara ẹ ní pásítọ̀ mo wà ó lọ dóyàwó lé onílé àjèjì wa ń bẹ tọ́ ọmọ ẹ ó wá bọ́ sórí so bó ṣe ń tú àṣírí ara ẹ bó ṣe ń tú àṣírí fúnra ara ẹ ló mú pásìn ara ẹ lẹ̀. ọ̀run á fi ẹ́ ṣe ẹ̀sìn tí èèyàn kò ṣe rí tọmọtọmọ ẹ̀ àtàwọn tó ń gbèjà àtàwọn tó ń gbèjẹ níwà Akọ̀gùn alẹ́jì ni o mú ìwà Akọ̀gùn ìwọ lọ dó ìyàwó ilé onílé o mọ̀ kó lóyún òdẹ ẹ̀dẹ̀jọ́ tímọ̀ ẹ wá gbé ọmọ ọlọ́mọ fọkùnrin ọlọ́kùnrin ó máa fẹ́ tán. ó wá ń du bí oúnjẹ alẹ́jì ni wọ́n ní wọn nínú àwọn tó sọ fún àwọn ọmọ Nàìjíríà tó sọ wọ́n ní ká wojú ẹ dáadáa ní ká lọ wojú ọmọ yẹn náà dáadáa èmi ò ráyè mi ò wojú ọmọ náà kò kàn mí ojú tiẹ̀ mú dá mọ̀ àwọn tó bá ráyè wọ́n lè lọ wò ó dáadáa bó ṣó dá òun péré ẹni wòlíì olóńdóyàwó ní onílé. lọ́ńdó ìyàwó ní onílé odò títí tó fi lóyún ẹ wá gbé ọmọ fún àjèjì ṣó dàbí ọdẹ péré ń pásítọ̀ ọdẹ péré ń pásítọ̀ ọdẹ ló ìyàwó ní onílé. gbogbo nǹkan tó wá rò síra ẹ̀ ta ló wá padà ṣẹlẹ̀ sí ṣé kò ṣẹlẹ̀ sí wà táwọn tó ń bá polówó fíìmù. Honestly, Alhaji Lizzy, I just want to appeal to you in the name of God Almighty that created you. Stop any show. Ògùn ló máa pa ẹ́. Ẹ̀gbọ́n tí wèrè sọ. Ẹ̀gbọ́n tèmi stop show tó máa drag dignity tèmi sí mọ́ọ̀dù. Ẹ̀jẹ̀ bo ni dignity mi wà. Níbo ló wà? Ṣé inú white paper ni dignity mi? O lọ dóòyàn lọ dóyàwó ilé onílé Akọ̀gùn. O lọ dóyàwó ilé onílé. O dẹ̀ mọ̀ pé wọ́n ló lóyún. O dẹ̀ gbà ọkùnrin àjèjì máa tọ́ ọmọ yẹn. O wá ń gbà kòkò àwọn èèyàn. O gbé fún Ìyábọ̀ London gist lover. Alẹ́jì ni o. Alẹ́jì ni o. Alẹ́jì ni o. Allegedly ni o.
àwọn èèyàn ló sọ bẹ́ẹ̀ o. àwọn èèyàn ní pé tán bá wojú ẹ dáadáa tán wojú ọmọ ẹ dáadáa wọ́n mọ̀ pé ìkàdé Akọgun, wọ́n mọ̀ pé olóṣì ẹ dáadé Akọgun, wọ́n mọ̀ pé olórí burúkú wòlíì ní Akọgun. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá níyàwó tó ń lọ sí church Akọgun ẹ lọ ṣe DNA fún gbogbo ọmọ yín. ẹ lọ ṣe DNA fún gbogbo àwọn ọmọ yín pátápátá. ṣebí ìwọ ti sọ time and date tó máa ṣe sí àbó ò ti sọ. guys ìtẹ́ gbọ́ lálẹ́ ó ṣọ́ọ̀kì yín àbí ó ṣọ́ọ̀kì yín. èèyàn mélòó ló ti rí show tí mo play yìí, èèyàn mélòó ló ti gbọ́ tán báyìí rí. èèyàn mélòó ló ti gbọ́ show yìí tán báyìí rí. èèyàn mélòó ló ti gbọ́ show yìí tán báyìí rí. ǹjẹ́ ìmọ̀ pé Akọgun ti wúrú ìwà báyìí rí. ẹni tí ò ṣẹ́ tí ò rẹ̀ ìwọ ń pèrò pètò òun pètè pèrò pé kó dẹni tí ò lọ lámọ ẹni tí ò ṣẹ́ tí ò rẹ̀. ṣé èmi mo bẹ́ẹ̀ dó ẹni yẹn ló ṣé mo ní kó lọ dóyàwó lé orí èmi mo ní kó lọ kí ìyàwó lé oní lọ bímọ fún ẹ. alẹ́ ìjì ni o. ó bú mi mo bú ẹni mi níwọ̀ ẹtì alẹ́ ìjì ẹ̀gbọ́n àṣìfẹ́ pọ́n ẹlẹ́ni o torí ṣò ṣe pọ̀ ìyá ṣe pọ̀ tó máa jẹ kó má bàa sáré bọ́ mọ́ wa lọ́wọ́ sọ a máa lo alẹ́ ìjì ni o alẹ́ ìjì ni ìwọ náà gbọ́ tó jáde lẹ́nu ẹ̀ sẹ́ni tó o lè ní rú mi lẹ́gbọ̀n kó o gbàdúrà kó fọlá pìtàn láì ṣe láì rìn o tún kúrò ọmọ mi ò lè mi ṣépè fọmọ ìyá ọmọ ń sunkún àṣewọ ló lọ mọ mú ìwà àṣewọ ló lọ mọ. àṣewọ ló lọ mọ àṣewọ ló lọ mọ ọwọ́ ẹni tó bá gbọ́ section ẹ lásán wọ́n mọ̀ pé wọ́n ló lọ mọ.